ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká bá ṣàna ṣe dáadáa. omi gbẹlẹ́nu ó di tán ọ̀rọ̀ gbélẹ̀ pé ó di ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ á di tán wọn a máa gbáyé àrọ́bá ní bàbá àtàn ìṣẹ̀dálẹ̀. èmi jẹ́ èèyàn kan tó jẹ́ pé alábòójútó àti olùdarí òkè láńgbòdo là ń pè ní Igbó Olódùmarè. ní orúkọ mi ní Ọlárewájú Ọ̀kẹ́ Ajé. mo wá sí ilé bàbá wa Ọ̀dẹ́jìmí nítorí pé a ní àwọn àlejò kan tí wọ́n fẹ́ béèrè nípa òkè láńgbòdo àti kí tiẹ̀ ní a ní ìlú òkè igbó gan tó dúró lé lórí. so àwọn ìbéèrè díẹ̀ a fẹ́ bi bàbá kó tó di pé a sún síwájú. tí mi ò bá gbàgbé bàbá ní olórí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tó kọ́ jẹ́ HM ní ìlú Igbó Olódùmarè ní àti bí ọdún díẹ̀ sẹ́yìn. fún ìdí èyí ó jẹ́ ká mọ̀ dájú wípé tí a bá ń sọ̀rọ̀ nípa Igbó Olódùmarè ní ìgbà ìwáṣẹ̀ ní ọ̀nà kan tàbí èkejì bàbá lè sọ láti tún là wá lọ́yẹ tàbí láti fọ̀nà hàn ní díẹ̀ kí tiẹ̀ ní Igbó Olódùmarè báwo ló ṣe rí ní ìgbà ìwáṣẹ̀ báwo ni gbogbo nǹkan ṣe ń lọ báwo ló ṣe rí títí di òde òní. ẹ ṣé púpọ̀. ó dàbí pé oníkálukú fúnra ara ẹ̀ á lè ṣe àlàyé pé èmi ni lágbájá tàbí ibi tá a ti wá. ẹ ṣé o. a dúpẹ́ púpọ̀ ẹ ṣeun bàbá. ẹ káàbọ̀. a sì kí alàgbà Ọlárewájú Òkè Ajé náà pé ẹ ṣeun ẹ kú ìtẹ́wọ́gbà wa. Olúwabùkọ́lá Adélékè lórúkọ tèmi. à ń ṣètò ìṣẹ̀dálẹ̀ eléyìí tí mo jẹ́ adarí ìṣẹ̀dálẹ̀ media concept. ibẹ̀ náà la sì ti ṣiṣẹ́ kan bàbá yìí. ẹnìkejì mi tí wọ́n wà níbí yìí ẹ jẹ́ kí wọ́n fún ara wọn dákọ̀ ara wọn. a kí bàbá wa púpọ̀ ẹ kú wájú àgbà ọ̀jẹ̀ yín dàkálẹ̀. Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn ló kọ tèmi ọ̀kan pàtàkì nínú àwọn pèdèpèdè nílẹ̀ Ìbàdàn ni mo jẹ́ lórí rédíò 32 FM. àwa méjèèjì nìkan náà sì kọ́ la wá àwọn èèyàn wa náà bá wa wá ó yẹ dárúkọ ara yín kálukú dárúkọ ara ẹ̀. orúkọ tèmi ni Ali ọmọ Akéré tí gbọ̀nyẹn mọ̀ sí The Classic Madam. mo jẹ́ ọmọ ọ̀kọ́ṣẹ́ pèdèpèdè lọ́dọ̀ ọ̀gá mi Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn. orúkọ mi ò yí padà Adékúnlé ọmọ bíbí inú Fàsásí náà ni ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ìṣẹ̀dálẹ̀ media. mo kí n pé ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ dé o ẹ kú iṣẹ́ o iṣẹ́ yìí ò ní dìbàjẹ́. èmi ni M.O. Ọ̀dẹ́jìmí tí a ń pè ní chief ọba àwọn ohun Igbó Olódùmarè chief alias ọba àwọn ohun Igbó Olódùmarè. mo ti ṣe headmaster ní Igbó Olódùmarè fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí n tó wá rìtáyà gẹ́gẹ́ bí headmaster. ara rẹ lẹ́sìn fi lo ìsinmi náà ẹ̀mí ló lékú lọ́wọ́ ẹ̀mí ló dárò lọ́wọ́. ẹ má jẹ́ kí á gbà yín lákòókò púpọ̀ kí á kúkú ṣe ní sàn tí wọ́n ní láàárín ajé ní mú ní pẹ́kọ̀ọ́ ṣàlàyé ní tó gbé wa débì ká jẹ́ kẹ́ ẹ mọ tí àwa ń fẹ́ láti ọ̀dọ̀ yín. a ń ṣiṣẹ́ lórí ọ̀kan pàtàkì lára àwọn àgbà òǹkọ̀wé tó ti wá tí wọ́n ti lọ tí kò sì ṣeé gbàgbé ní ilẹ̀ Yorùbá èmi olóògbé Daniel Ọlọ́runfẹ́mi Fágúnwà. àwa wò pé bí a bá sọ wípé èèyàn lárògùn èèyàn ò ṣeé gbàgbé ó yẹ ká ṣèwádìí ibi tó ti ṣẹ̀ ká mọ ibi tó ti wá. àwa wò báyìí pé ìlú Òkè Igbó tó jẹ́ ìlú abínibí
àgbà òǹkọ̀wé di Òfagúnwà báwo ni ìlú Òkè-Igbó gan ṣe ṣe. ìlú Òkè-Igbó ó jẹ́ oríṣiríṣi àwọn èèyàn tó wá dàbí cosmopolitan town tó jẹ́ pé àwọn kan wá láti ilẹ̀ Ẹ̀gbá lábẹ́òkúta, àwọn kan wá láti Iléṣà, àwọn kan wá láti Ìfẹ̀wàrà, bẹ́ẹ̀ la rí àwọn tó wá láti Oǹdó, àwọn tó wá nífẹ̀ẹ́ ó ti ẹ̀ pọ̀ jaburata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So oríṣiríṣi ìlú ni wọ́n ti wá sí Òkè-Igbó láti wá tẹ Òkè-Igbó náà. Gẹ́gẹ́ bí ẹni pàtàkì tí wọ́n kọ̀wé nípa Igbó Olódùmarè, òun náà ni olóògbé D.O. Fágúnwà tó jẹ́ ọ̀nkù, ó jẹ́ àbúrò fún bàbá tèmi. Mo dẹ̀ láti kọ́kọ́ fi fọ́tò rẹ̀ hàn gan. Bàbá Fágúnwà ó jẹ́ ìbátan ilé agboolé tá a wà ẹ́, ó jẹ́ ìdílé bàbá Fágúnwà. À ń pe agboolé wa ẹ̀ nílé Sówọ̀. Abẹ́òkúta ni agboolé ti wá. Sówọ̀ Olú ló ní agboolé yìí. Bàbá Fágúnwà ó dẹ̀ jẹ́ ọmọ agboolé náà. Ó sì kọ oríṣiríṣi ìwé nípa Igbó Olódùmarè. Àwọn ìwé tó kọ nípa Igbó Olódùmarè, Igbó Olódùmarè yẹn lákọ̀ọ́kọ́ pa Fìdítì ni wọ́n ń pè. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí dábẹ̀ lu àwọn akọni ló lọ dábẹ̀ yẹn lu tí wọ́n kọ́kọ́ débẹ̀. Àwọn ọlọ́dẹ nítorí pé ẹnìkan lásán kò lè dìde lọ sí inú igbó yẹn nítorí pé ó léwu púpọ̀. Ṣùgbọ́n àwọn olóògùn, àwọn ọdẹ, àwọn akọni ló lè lọ síbẹ̀ lákòókò tá à ń wí. Nítorí pé nílẹ̀ Yorùbá oríṣiríṣi àwọn àǹjànú ló wà. Irúnmọlẹ̀ là ń pè wọ́n. A dẹ̀ mọ̀ pé nǹkan bíi irún onímọlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá, irún 400. Tá bá ti rí kan nú wọn, a ní kan nú àwọn irúnmọlẹ̀ nìyí. So àwọn irúnmọlẹ̀ pọ̀ ní inú Igbó Olódùmarè. Àwọn akọni, àwọn ọlọ́dẹ, àwọn tó jẹ́ olóògùn gidi ló lè lọ síbẹ̀ ńgbà náà tí wọ́n lọ dá tẹ̀dó síbẹ̀. ẹ jẹ́ kí n mọ̀ báyìí bàbá kó tó di pé a bọ̀ sí ọ̀rọ̀ Igbó Olódùmarè. Ṣé o mọ̀ pé ẹ ti jẹ́ ká mọ̀ wípé àwọn èèyàn láti oríṣiríṣi ìlú ni wọ́n wá sí ìlú Òkè-Igbó. Àmọ́ fún àǹfààní àwọn ọmọdé, àwọn akẹ́kọ̀ọ́, ó yẹ kí á mọ̀ ó yẹ kí ẹnìkan wà tó kọ́kọ́ tẹ̀dó kó tó di pé àwọn èèyàn wá ń kún. Ṣé a lè mọ ẹni yẹn? Àwọn tí wọ́n tẹ̀léra wọn wá tí wọ́n wá tẹ bí ìdó, àwọn ló jẹ́ àwọn quarters ilẹ̀ yìí nísìn. Ìkíní ààrẹ quarters, ààrẹ ọ̀nà kakanfò, ààrẹ. Ìkejì ọ̀dọ́ ẹlẹ́yọwó. Then Kúólé, ọlọ́gbẹ́ ńlá àti Ajíbìkẹ́. Ajíbìkẹ́ yẹn òun ló fara pẹ́ ni wọ́n jọ jẹ́ kan náà pẹ̀lú Sówọ̀. Àwọn tó tẹ̀lé Ẹdó nìyẹn nígbà náà. Lónìí báyìí àwọn ní quarters là ń pè ní quarters. Ààrẹ quarters, ọlọ́gbẹ́ ńlá quarters, ọ̀dọ́ quarter àti Ajíbìkẹ́. Àwọn ní quarters tó wà nílẹ̀ ní. Àwọn márààrún yìí pé àwọn márààrún tí wọ́n jọ dé òun náà ni wọ́n jọ pín ilẹ̀ wọ́n pínra síra wọn ni. Wọ́n pínra. Ìwọ dúró ń bí, ìwọ dúró níbí, ìwọ dúró lọ bí wọ́n ṣe pínra wọn sí nígbà náà ni. Àwọn míì wá tún wá ni wọ́n wá ń tẹ̀lé wọn wá. Ẹ ṣeun púpọ̀. Báwo ni wọ́n ṣe wá ń ṣe ọ̀rọ̀ ìdarí ìlú nígbà tó ti ṣe wípé àwọn márùn-ún ni wọ́n bá papọ̀? Tàwa ló wá jẹ́ adarí wọn àkọ́kọ́.
ẹnìkan ò gbẹ́kẹ̀lé ẹnìkan, gbogbo wọn ló jẹ́ akọni fúnra wọn gbà náà, kò sẹ́ni tó gbẹ́kẹ̀lé ẹnìkan, àwọn gbogbo wọn ló ní agbára bákan náà. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí dáko ni, kì í ṣe pé wọ́n ti ní ọba láàkó yẹn, ṣùgbọ́n gbogbo wọn ní akọni nílẹ̀ ìgbà náà. Tó bá jẹ́ pé wọ́n ṣe bẹ̀rẹ̀ igbó Olódùmarè. Igbó yẹn ó jẹ́ igbó ẹ̀rù tó bani lẹ́rù gidi, nítorí pé àwọn irúnmọlẹ̀ pọ̀ níbẹ̀. Àwọn tó sì jẹ́ pé ó pọ̀ jù pàápàá, tí wọ́n jẹ́ pé wọ́n máa ń rán níṣẹ́ ìgbà náà nínú àwọn irúnmọlẹ̀ yẹn, ó làwọn wín, àwọn ló pọ̀ jù ńbẹ̀ nígbó yẹn gan. Ibẹ̀ ni ìgbín tó ti tóbi ju ìjàpá lọ nínú igbó Olódùmarè. ṣé lóòótọ́ ló rí bẹ́ẹ̀? Ó rí bẹ́ẹ̀. Nígbà bá tààkò tẹ bá ráàyè ẹ lè lọ síbẹ̀ náà láti lọ wo àwọn nǹkan wọ̀nyí. Ó kàn jẹ́ nígbà Olódùmarè lákọ̀ọ́kọ́ pa àwọn kan bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀, àwọn ọdẹ láti múra láti dáko, ṣùgbọ́n wọ́n jagun dáadáa níbẹ̀ ni pẹ̀lú àwọn irúnmọlẹ̀ tó wà ńbẹ̀. So olórí tó kọ́kọ́ jẹ́ ńbẹ̀ náà ń pè ní Ògbólúọ̀sìn Olúwayẹmí, ó ti di ẹni tó lọ sinmi sí. So ń bọ̀ yá tí wọ́n múra dáadáa pẹ̀lú oògùn, pẹ̀lú ẹbọ, pẹ̀lú oríṣiríṣi tí wọ́n fi ń lé àwọn irúnmọlẹ̀ yẹn sẹ́yìn, wọ́n ní àǹfààní láti máa dáko díẹ̀ títí dòní olóòní oko ti wà ń bẹ̀. Ọ̀rọ̀ àti ń bọ̀ wá yá tí èrò wa ń pọ̀, tí àwọn irúnmọlẹ̀ yẹn ń sá sẹ́yìn, tí èrò wa ń pọ̀ àti wa ń dá skul sílẹ̀ ń bẹ̀, tó jẹ́ pé skul yẹn tó ń pè ní LA Secondary Modern School and LA Primary School, ó ní mo lọ ṣe headmaster níbẹ̀ ìgbà náà, tó jẹ́ pé ìgbà mo débẹ̀ mi náà gbìyànjú láti dá grammar school sílẹ̀ tó ń pè ní Fagunwa Memorial High School lónìí, ó wà ń bẹ̀ dì í sí. Ẹ ṣeun. Ó ti wà ń bẹ̀ kí bàbá Fagunwa ò tó kọ̀wé ni, àbí ẹ̀yìn ìgbà tí bàbá Fagunwa kọ̀wé tán ni ó ṣẹ̀ṣẹ̀ débẹ̀? Orúkọ tí wọ́n ń pè bẹ́ǹgbà náà ni Fìdítì. Nígbà tí bàbá Fagunwa wá kọ̀wé nípa bẹ̀ ni wọ́n wá sọ bẹ̀ nígbó Olódùmarè gan. Kọ́ńgbà náà mo rò pé láti mọ̀ wọ́n, àwọn bíi Ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀, Ìrèké Oníbùdó, Ìrìnkèrindò nínú igbó Elégbèje àti Àdìtú Olódùmarè, ilé tó ń kà lọ́wọ́lọ́wọ́ ní WMB ní Ìbàdàn gbà náà, ní Western Region gbà yẹn, WMBS ò ní èrò ńlá Olódùmarè, ṣùgbọ́n ìyẹn ò tí ì jáde títí títàn fi dé. Tí bàbá Fagunwa rí ní igbó Fìdítì ní ìgbà náà, òun ló kọ́ ló wá sọ ní igbó Olódùmarè. Làwọn ará ìlú náà ṣe wá wò wípé dájúdájú igbó Olódùmarè gidi lélẹ̀. Olómú kí wọ́n parúkọ ẹ̀ tí. Kí wá ní pàtàkì igbó gangan, kí làwọn nǹkan tí ó mú yàtọ̀ sí àwọn igbó míì, yàtọ̀ sí pé àwọn wíwọ́n ṣe pé gbogbo igbó tó bá ti jẹ́ igbó ńlá náà ni wí máa ń wà. Igbó ńlá ni tó jẹ́ pé oríṣiríṣi àǹjànú ló wà níbẹ̀, tó sì jẹ́ pé oríṣiríṣi ìyanu òun ló wà ń bẹ̀ ńgbà náà. Ṣùgbọ́n ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí lé wọn díẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí dáko níbẹ̀ ní ìsìn, a ti rí iléèwé primary, a rí secondary school, a sì tún rí oko kòkó, pàápàá oko obì àti kòkó, ó ti pọ̀ lọ jàǹtìrẹrẹ níbẹ̀. Ṣùgbọ́n pa ibi tí wọ́n ń lò fún igbó Olódùmarè ó dá wà ń bẹ̀ tí. Ó wà ń bẹ̀. Ṣé ìjọba ló ń ṣe alámòjútó rẹ̀ ni àbí báwo? Tí ó ṣe alákòóso, mo fẹ́ sọ̀rọ̀ ni ẹni tó ń ṣe alákòóso ní igbó Olódùmarè báyìí, òun ni state government. Ondo state government. Ìjọba ìpínlẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ń ṣe alákòóso ní ibẹ̀ báyìí àti ìlú àti ìfọwọ́sowọ́pọ̀ ìlú.
mo sì rí ní sí àkókò yìí. iṣẹ́ làwọn fi ṣàlàyé ẹ ṣe púpọ̀ fún bí ẹ ṣe tọ́ wa sọ́nà a lè jẹ́ káwọn èèyàn wa mọ̀ pé ìlú ló ń ṣe àkóso ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ní báyìí ó ti wà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ondo nítorí náà tó bá fẹ́ láǹfààní láti wá sí ibí wọ́n ti mọ̀ wípé a ní àṣẹ ìjọba ìpínlẹ̀ Ondo nínú ẹ ṣeun púpọ̀ nǹkan tí ó tún gbogbo àwọn nǹkan tó wà ní Igbó Olódùmarè kì í ṣe pé nìkan ló kàn sàwọn jọ wọ́n wà ńbẹ̀ fúnra wọn náà ni wọ́n bá wọn ńbẹ̀ ni. wọ́n bá wọn ńbẹ̀ ni o wọ́n bá wọn ńbẹ̀ ni oríṣiríṣi nǹkan yẹn ni wọ́n ṣe wà níbẹ̀. àwọn òkè láńgbòde wà ńbẹ̀. àmọ́ ẹ má bínú pẹ̀lú ibìkan irú bàbá onírùngbọ̀n yẹ̀wúkẹ́ yẹn wọ́n mọ òun ni. ó wà ńbẹ̀ tì náà. bàbá onírùngbọ̀n yẹ̀wúkẹ́ tí a rí yẹn kì í ṣe wípé status lásán ni bí kò ṣe wípé bàbá onírùngbọ̀n yẹ̀wúkẹ́ à ń pè ní sẹ́ranko ṣènìyàn bàbá yìí wọ́n bá níbẹ̀ ni títí tí ẹ bá wo bàbá onírùngbọ̀n yẹ̀wúkẹ́ dáadáa a máa rí wípé ẹ̀rí àwọn èjì ogbè ìkòkò àgbo tó jẹ́ pé ó wà níwájú bàbá yìí àdó ó túmọ̀ sí wípé bàbá onírùngbọ̀n yẹ̀wúkẹ́ ó jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń dífá láti wo bí ọ̀la ṣe máa rí ní ìgbà ìwáṣẹ̀ yẹn ìtàn sọ fún wa pé ìletò tá ń pè ní ìlú Igbó Olódùmarè ó súnmọ́ òkè wọ́n fẹ́ kọ́ súnmọ́ òkè Láńgbòdo ṣùgbọ́n ìgbà tí bàbá onírùngbọ̀n yẹ̀wúkẹ́ tó wò ó wípé lọ́jọ́ ọ̀la a máa dí àwọn tí ó ń gbé nínú Igbó Olódùmarè òkè Láńgbòdo a máa dí wọn lọ́wọ́ kìí ṣe àwọn èèyàn tí a lè fojú rí bí kò ṣe wípé àwọn àjànú oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé ó wà ní Igbó Olódùmarè àwọn ò fẹ́ kí èèyàn kó máa dí wọn lọ́wọ́ wọ́n wá sọ fún wọn pé kán fi ààyè sílẹ̀ díẹ̀ fún òkè yìí òun lè fi rí tó fi jẹ́ pé ìletò yẹn ó jìnnà díẹ̀ sí ara òkè yẹn bàbá onírùngbọ̀n yẹ̀wúkẹ́ ó jẹ́ ẹranko ó dẹ̀ jẹ́ ènìyàn tó jẹ́ pé wọ́n bá níbẹ̀ ni òun ni àìsàn ẹranko ṣe ènìyàn tí a ń pè ní bàbá onírùngbọ̀n yẹ̀wúkẹ́ wà dífá ni. òkè Igbó Olódùmarè yìí gan ti wà ńbẹ̀ téèyàn bá fẹ́ fi ojú díwọ̀n ẹ̀. àbá ń bẹ̀ ni ó ti pẹ́ ìgbà tí èmi gbọ́njú ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ around 1950s ṣẹ̀ṣẹ̀ ni. kéwu tó di wípé gbogbo àwọn bàbá gan mọ̀ nípa ẹ̀. bẹ́ẹ̀ ni o ibẹ̀ ni wọ́n bá gbó yẹn. àmọ́ púpọ̀ èèyàn ni ò kàn mọ̀ nípa ẹ̀ títí di ìgbà tí wọ́n kọ ìwé òun jáde táwọn èèyàn wá ń wò pé ṣégbò yìí wà tó fi wá di páwọn èèyàn ń darí lọ wò. àwọn èèyàn ti mọ̀ wọ́n ti ń lọ síbẹ̀ ìgbà tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé fìdítì ni wọ́n ń pè ń gbà yẹn. bẹ́ẹ̀ni. so nígbà tí bàbá Fágbọ́n náà tó yí gbogbo bẹ̀ tó rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀ ló wá kọ̀wé yẹn nípa rẹ̀ ni wọ́n wá yí orúkọ rẹ̀ padà sí Igbó Olódùmarè. ká lè fi ojú ọmọdé Igbó Olódùmarè náà ẹ kú àlejò wa ẹ bá wa dárúkọ ayé lẹ́ẹ̀kan sí fún àwọn èèyàn. oríṣiríṣi nǹkan tó rí ní inú igbó yẹn ló sọ pé iṣẹ́ Olódùmarè gan leléyìí ló fi sọ pé Igbó Olódùmarè pé Ọlọ́run dá oríṣiríṣi nǹkan síbẹ̀ pé Olódùmarè ló dá igbó yẹn síbẹ̀ tó sì dá àwọn nǹkan tó wà ńbẹ̀. lókè Igbó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ìlú tí ọjọ́ rẹ̀ ti pẹ́ díẹ̀. Adémíyàn ọlọ́gbẹ́ ńlá tó jẹ́ ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ jagunjagun àti ògbójúgbóyà ọdẹ olótẹ̀ ìlú Ìdó láàrin ọdún 1830 sí ọdún 1840. jagunjagun tó gbójú ni Adémíyàn ọlọ́gbẹ́ ńlá yìí ẹni tó sì jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ ní ìgbà náà ni Ajíbíkẹ́ yìí jẹ́ babaláwo tó ń gbọ́n fá yánranyánran onímọ̀ dífá fún Ọọ̀ni Adégúnlé Abẹ́wẹ̀lá tó jẹ́ Ọọ̀ni fún Ilé-Ifẹ̀ láàrin ọdún 1839 sí ọdún 1849. òun kan náà ló sì máa ń dífá fún Òṣèmàwé ti ilẹ̀ Oǹdó ní ìgbà náà èyí ọba Àbílékọ́lásí. gẹ́gẹ́ bí babaláwo tí dífá fún ni ó mọ tinú tòde àwọn ọba aládé méjèèjì yìí èyí náà ló sì jẹ́ kó bẹ ọ̀rẹ́ rẹ̀ Démì lọ́wẹ̀
nígbà tí àwọn ará Oǹdó ń dún mọ̀rúrú mọ́ ọba Arílékọ́lá sí. Ọ̀rọ̀ ọ̀hún eré ni wọ́n pè tẹ́lẹ̀, àmọ́ ńgbà tó wá di podò dìde ló jẹ́ kó wá bẹ ọ̀rẹ́ rẹ̀ Dẹ́rìn Ọlọ́gbẹ́nlá láti dákun gba ọba Arílékọ́lá sí lọ́wọ́ àwọn ará ìlú rẹ̀ tí wọ́n dúnkokò láti dẹ́mi rẹ̀ légbodò. Dẹ́rìn Ọlọ́gbẹ́nlá gbà láti rọ ọba Arílékọ́lá sí lọ́wọ́ torí fẹ́ẹ̀ kàn tẹ́lẹ̀ ogun tó máa ń jà láti gbìjà àwọn tí wọ́n bá fẹ́ fọwọ́ ọlá rẹ́ lójú tí wọ́n bá fẹ́ rẹ́ jẹ ni. Àmọ́ kó tó lọ yóò kọ́kọ́ ṣèwádìí láti mọ ìdí òkodoro ọ̀rọ̀, láti mọ̀ pé bóyá àlẹ̀ lásán ni àwọn ará Oǹdó ṣe àbí lóòótọ́ àti òdodo ni wọ́n gbìyànjú láti dẹ́mi ọba yìí légbodò. Nítorí náà ó rán àwọn èèyàn mẹ́ta láti lọ ṣalamí ní ilẹ̀ Oǹdó. Nígbà táwọn mẹ́ta tó lọ ṣalamí yìí wá padà jábọ̀ fún un pé ọ̀rọ̀ ọ̀hún kì í ṣeré àti pé wọ́n ti ṣe gbogbo ètò láti dẹ́mi ọba yìí légbodò, lòdùn wá gbéra. Ó mú àpè àwọn tí wọ́n jẹ́ jagunjagun tí wọ́n mojú ogun dáadáa, ó pè wọ́n mọ́ra. Àpapọ̀ àwọn tí wọ́n jọ lọ yìí jẹ́ 180, èyí 75. Àmọ́ nínú àwọn tí wọ́n jẹ́ 180 yìí, àwọn tí wọ́n jẹ́ Sàràkí tí wọ́n jẹ́ àgbà ogun tí wọ́n ná kún lọ́wọ́ ni Ààrẹ láti Ilé Ifẹ̀, Ṣówọ̀olú láti Ẹ̀gbá Òwu, Adúmbú láti Èjìgbò, Onílé Owó láti Orígbó, Ẹ̀bì láti Ìjẹ̀ṣà, Èṣùbí láti Ọ̀fà àti Járógogbó láti ìlú Òrígbó. Gbogbo wọn gbéra kúrò ní ìlú Ilé Ifẹ̀ láti lọ dojú ogun kọ àwọn ará Oǹdó tí wọ́n ń dún mọ̀rúrú mọ́ ọba Arílékọ́lá sí. Lójú ọ̀nà wọn yìí ṣé ẹ mọ̀ wípé bí wọ́n bá fẹ́ jagun wọ́n á ní ibi tí wọ́n á fi ṣe ibùdó ogun tí wọ́n ó kọ́kọ́ pàgọ́ sí láti mọ̀ wá ṣe ètò bí wọ́n ó ṣe lọ ibi tí wọ́n bá ti fẹ́ jagun. Nínú ojú ọ̀nà yìí ni wọ́n ti wá pàdé Òjògẹ́. Òjògẹ́ yìí náà jẹ́ ọdẹ pàtàkì ní Ilé Ifẹ̀ ní ìgbà náà. Òjògẹ́ ló ti wá pàgọ́, ló ti tàríbà àti bàbà sí inú igbó kan tó ń gbé. Nígbà tí wọ́n sì ti rí i pé ọmọ ìlú wọn ni, wọ́n fara mọ́, inú wọn dùn, wọ́n sì ṣàlàyé èrè wọn, wọ́n sọ ibi tí wọ́n ti ń bọ̀, wọ́n sì ṣe ọ̀fíntótó àlàyé nípa ibi tí wọ́n ń lọ. Òjògẹ́ tẹ́wọ́ gbà wọ́n jọ wà papọ̀. Àmọ́ nígbà tó wá di àárín òru, wọ́n kíyèsí pé wọn ò rí Òjògẹ́ mọ́. Kò sì sẹ́ni tó lè sọ pàtó pé ibi báyìí ló lọ. Nígbà alẹ́ mọ́ tí wọ́n tún padà rí Òjògẹ́, wọ́n bi í pé kí ló ṣẹlẹ̀ tí wọn ò rí láàrin òru. Òjògẹ́ sì ṣàlàyé fún wọn pé òun ṣì rànràn lọ ni. Àwọn náà gbà bẹ́ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí babaláwo tó mọ fá yánranyánran, Ajíbìkẹ́ fura sí pé irọ́ ń bẹ nínú ọ̀rọ̀ Òjògẹ́. Wọ́n wá ṣèwádìí, wọ́n rí i pé lílọ tí Òjògẹ́ lọ láàrin òru ó lọ tàwọn ará Oǹdó lólobó nípa àwọn tí wọ́n fẹ́ kógun jà wọ́n ni. Eléyìí wá bí wọn nínú. Ṣé ẹ mọ̀ wípé ogun ní pẹ̀rú èpè ní polè, ilẹ̀ dídà ní pọ̀rẹ́, alájọbí wọn ní pààyè kan ẹni tó bá ṣe bí. Eléyìí náà ló fà á tí wọ́n fi rò pé ọ̀dàlẹ̀ bálẹ̀ kú kẹ́ni ọ̀dàlẹ̀ ó bálẹ̀ lọ, tí wọ́n fi ṣekú pa Òjògẹ́. Ojú ibi tí wọ́n ti pa Òjògẹ́ lọ́dún náà lọ́hùn-ún òun la gbọ́ pé wọ́n kọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St Andrews báyìí ní ìlú Òkè Ìgboyè. Nígbà ọ̀rọ̀ ti rí báyìí, wọ́n ti rí i pé ó ti di iṣẹ́ àáyá tó bẹ́ẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀rẹ́. Wọ́n pa kítí mọ́lẹ̀, wọ́n gbọ̀nà Oǹdó lọ. Àmọ́ gẹ́gẹ́ bíi pé àwọn ará Oǹdó náà ti gbọ́ pé wọ́n ń bọ̀, àwọn náà ti múra dè wọ́n. Nítorí náà wọn ò ráyè wọ inú Oǹdó. Àdúgbò ibi tí a mọ̀ sí odò Ṣídà lásìkò yìí, òun làwọn ará Oǹdó ti pàdé wọn. Ó wá jẹ́ wípé ogun Dẹ́rì ń bọ̀ láti apá ìsàlẹ̀, àwọn tòǹdó náà ti gbéra lẹ́dẹ̀ wọ́n. Gẹ́gẹ́ bí akíkanjú, ó wá wò wípé bó lèèyàn ṣe jarú ogun tí wọ́n ti múra lẹ́dẹ̀ nìyí lájàborí. Ló wá di wípé ó lo àfẹ́ẹ̀rí. Èyí ò ní wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun Oǹdó yìí wọn ò rí. Àfẹ́ẹ̀rí yìí ló wá lò tó fi ráàyè ṣẹ́gun wọn. Ìwọ̀nba àwọn oró ni wọ́n mórí bọ́ tí wọ́n sá padà sí àárín ìlú.
nígbà wọn ti wá jagun tí wọ́n borí èrò tí wọ́n ní pé káwọn ó padà wọnú ààfin Òṣèmàwé kí wọ́n jíṣẹ́ fún ọba Ajíbìkẹ́ pé àwọn ti bá a ṣẹ́gun ọ̀tá àwọn ti rẹ́yìn odi àmọ́ nígbà tí wọ́n wọnú ààfin òkú ọba ni wọ́n bá ńlẹ̀ eléyìí wá jọ wọ́n lójú pé wọ́n tún ti pa ọba Arílékọ́lá sí àwọn náà wá bínú gbogbo àwọn tí wọ́n láǹfààní láti rí wọ́n yanjú wọn kí wọ́n tó wá kí Dẹ́rì fúnra ara rẹ̀ ní Òdẹ́rì ọlọ́gbẹ́ ńlá kó tó yan aṣáájú míì fún wọn kóun tó wá padà pípadà tí wọ́n ń padà bọ̀ yìí ó wá rò pé dípò táwọn ó tún fi padà sílé Ifẹ̀ ibi àwọn ti kọ́kọ́ pàgọ́ tí àwọn ti Nàyẹ́sá kí ló dé táwọn ò kúkú padà lọ́bẹ̀ káwọn ò kúkú sọ ibẹ̀ dilé àwọn yòókù wá ní níbo wọ́n ní bí apá òkè igbó òun ni lápá òkè ibi igbó pọ̀ sí òun lápá òkè ibi igbó pọ̀ sí tó fi júwèé lọ́jọ́ náà lọ́hùn òun ni wọ́n fi sọ orúkọ ìlú òun títí di òní tí wọ́n fi pe ìlú ọ̀hún náà ní ìlú òkè igbó nígbà tó rọ̀ wá di kí wọ́n padà yìí àwọn kan faramọ́ láti dóòtì ní ìlú òkè igbó àwọn kan ní rárá ilé kókó ń tagbé àwọn ó padà síbi tí àwọn ti wá àmọ́ gbogbo àwọn akọni tí wọ́n dúró lọ́jọ́ náà lọ́hùn gbogbo wọn ni wọ́n ní agboolé sàràkí títí di àsìkò yìí ní ìlú òkè igbó àwọn agboolé ọ̀hún náà kọ́tàsì ni wọ́n ń lò fún àwọn agboolé ọ̀hún láti rí agboolé ọlọ́gbẹ́ ńlá èyí ò tí í ṣe agboolé Dẹ́rìn fúnra rẹ̀ a ní agboolé ààrẹ a ní agboolé Ṣówọ̀olú yìí ni wọ́n ṣe àgékù rẹ̀ sí Ṣówọ̀ inú agboolé yìí gangan sì ni wọ́n ti bí àgbà òǹkọ̀wé D.O. Fágúnwà a ní agboolé ọ̀dọ́ a ní agboolé Kúólé àti agboolé Ajíbìkẹ́ èyí babaláwo tó jẹ́ ọ̀rẹ́ Dẹ́rìn ọlọ́gbẹ́ ńlá yìí orúkọ oyè ọba ìlú òkè igbó ni Olúòkè ti ìlú òkè igbó ni wọ́n ń ṣe àkóso gbogbo ìlú yìí tí ìlú sì ń tòrò tí eku ń ké bí eku tí ẹyẹ ń ké bí ẹyẹ tọmọ èèyàn náà sì ń fọhùn bí ọmọ èèyàn àmọ́ ẹ jẹ́ kí n fi kún pé odò kan wà tí wọ́n kọ́kọ́ mu ní ìgbà náà kó tó di wípé wọ́n padà wá tẹ̀lú Ìdó odò ọ̀hún ni odò tí wọ́n sọ di odò Òjògẹ́ nísìn nítorí pé tòsí odò ọ̀hún ni wọ́n bá Òjògẹ́ kó tó padà sí rí wípé Òjògẹ́ dalẹ̀ tó fi bálẹ̀ lọ nítorí náà wọ́n sọ odò yìí ní odò Òjògẹ́ láti máa rántí ẹni tí wọ́n kọ́kọ́ bá ń lẹ̀ kó tó di wípé òun ń fi ìwà ọ̀dàlẹ̀ tó fi dépò lọ lẹ́yìn eléyìí odò kan tún wá wà ní ìlú yìí odò yìí ló jẹ́ ààlà láàrin Ìfẹ́tẹ̀dó àti ìlú òkè igbó odò ọ̀hún ni wọ́n pè ní odò Ọ̀ọ̀ni odò Ọ̀ọ̀ni yìí jẹ́ odò tí ó lágbára púpọ̀ nítorí wípé wọ́n gbà pé ọ̀kan lára àwọn akọni tí wọ́n jọ rìn lọ́jọ́ náà lọ́hùn ló di odò náà nítorí náà títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí èèwọ̀ ni fún Ọọ̀ni Ilé Ifẹ̀ láti gba orí odò ọ̀hún kọjá tó bá wá ṣe é ṣe wípé ó di dandan kí Ọọ̀ni ó gba orí odò yìí ó ní láti fi ẹsẹ̀ rìn kó kí bí ìgbà téèyàn bá ń kí èèyàn kó tó gba orí afárá náà kọjá béèyàn bá kọjú láti Ìfẹ́tẹ̀dó tó fẹ́ wọnú òkè igbó apá ọ̀tún báyìí lókè igbó apá àlàáfíà ní Ìfẹ́tẹ̀dó níbi tí àwọn ará Ifẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá wọn rìn tí wọn ò lè bá wọn tẹ̀síwájú tí àwọn tẹ̀dó sí ìlú ọ̀hún ni wọ́n ń pè ní ìlú Ìfẹ́tẹ̀dó títí di àsìkò yìí ọba Dẹ́rìn ọlọ́gbẹ́ ńlá yìí ló tún padà jẹ́ Ọọ̀ni karùndínláàádọ́ta ìyẹn 45 láàrin ọdún 1880 sí ọdún 1894 èyí ò ní pé lẹ́yìn ìgbà tó tẹ ìlú òkè igbódó ó tún padà sí Ilé Ifẹ̀ láti lọ jẹ Ọọ̀ni kó tó wá rebi Àgbáre ní ọdún 1894.
pé ẹ kú ìfarabalẹ̀ pẹ̀lú wa láti àárọ̀ níbí yìí náà láti máa kí yín pé òdì ọjọ́ mi ọjọ́ rẹ àmọ́ kí a tó máa lọ ibi tí a wà yìí ni wọ́n ń pè ní odò Ọ̀ọ̀ni ibẹ̀ ló sì jẹ́ ààlà láàrin ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ọ̀ṣun lápá ibí yìí báyìí ó ní ìlú Òkè Igbó níbi tí a wà tí ẹ ti ń wò wá láti ìgbà yìí wá apá ọ̀tún mi bí yìí báyìí ó ní ó jẹ́ ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ìlú Ìfẹ́tẹ̀dó lápá ọ̀tún Òkè Igbó lápá òsì odò Ọ̀ọ̀ni ó sì jí ààlà láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí a ṣe gbọ́ a gbọ́ pé akọni alágbára kan ló ju odò yìí ìdí náà sì rèé tí púpọ̀ ènìyàn fi máa ń bẹ̀rù rẹ̀ nítorí wípé ó máa ń ṣe kaka gẹ́gẹ́ bí akọni ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ní ọmọlẹ́ mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ lọ sí òní sàlẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ nǹkan tó lọ sí òní sàlẹ̀ omi lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ikọ̀ tí a jọ rí ìrìn àjò yìí tí ó fi dùn tí gbọ́ngbọ́n fi kán sí i èèyàn ńlá babaláwo pàtàkì Ọ̀jẹ́lárìnà ká 32 FM àwọn náà wà ń bí Adékúnlé Fàsásí ológun dúdú tí èlò nǹkan pupa àwọn náà wà ń bí aláṣọ funfun àtẹni ńlá tó jẹ́ kẹ́ ẹ mọ́ láǹfààní láti mọ́ wò mí Chief Chop gbogbo wọn náà lájọ wà ń bí ẹ ṣeun púpọ̀ ìpàdé wa tún ti gbé ọjọ́ mi ọjọ́ mi ní ibùdó mi pẹ̀lú àlàáfíà. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà